irọ́ ni wọ́n ń pa ọ́, ẹnìkankan kò kú láàrin àwa afọbajẹ ìlú Koka-Ijeṣa. Oloye Lasisi, òrìṣà ti ìlú Koka-Ijeṣa ní ìjọba ìbílẹ̀ Òbòkun nípínlẹ̀ Ọ̀ṣun. Oloye Lasisi Sàmótù ti sọ pé kò sí òótọ́ kankan nínú àgbélẹ̀rọ irọ́ tó ń jà ròhìnròhìn káàkiri pé àwọn afọbajẹ ìlú náà ti kú tán. Ó ní àwọn oníkebèkebè tí wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ lórí ìgbésẹ̀ yíyan ọba tuntun tí àwọn ń ṣe lọ́wọ́ ni wọ́n ń ro ikú ro àwọn afọbajẹ. Gẹ́gẹ́ bí Oloye Lasisi ṣe ṣàlàyé, ọdún 17 làwọn ti wà gẹ́gẹ́ bí afọbajẹ ìlú náà, ó sì ti di oníkókà méjì tí àwọn ti fi jẹ láìsí wàhálà kankan rárá. Ó ní lẹ́yìn tí àwọn sìnkú ọba tó wàjà gbẹ̀yìn, ọba Emmanuel Sunday Adébáyọ̀ Fádàrẹ lóṣù kẹta ọdún yìí, làwọn ti kọ̀wé sí gómìnà Adémọ́lá Adélékè pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí yíyan oníkókà tuntun. Olóyè yìí sọ síwájú pé ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn afọbajẹ nígbà tí àwọn kan tí wọ́n fẹ́ kojú bọ ọ̀rọ̀ yíyan ọba náà bẹ̀rẹ̀ sí sọ káàkiri pé àwọn afọbajẹ ti kú, nítorí náà kíjọba yan warrant chiefs láti fi rọ́pò àwọn. Ó ní kò sí ẹni tó ṣàìsàn láàrin àwọn, bẹ́ẹ̀ ni kò sí ẹni tó kú. Àǹfààní sì wà fún ẹni tí ọ̀rọ̀ náà bá rú lójú láti wá ṣèwádìí nílùú Kókà. Lára àwọn afọbajẹ tí wọ́n wà pẹ̀lú Oloye Lasisi ni Olóyè Ọlátúnbọ̀sún Ọlásùnkànmí Ọ̀dọ̀fin ti Kókà, Olóyè Àgbélékalẹ̀ Bashir Àró ti Kókà, Olóyè Lasisi Adédé Ọ̀ṣọ́lọ̀ ti Kókà, Olóyè Sàmótù Ráímì Sàlórò ti Kókà àti Olóyè Adébísí Sàálíù Sàbà ti Kókà. Mariam Ọláníyì ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.